lọ́wọ́ ẹ fi ìmánì wá nǹkan ẹ má wá pẹ̀lú kèfèrí ẹ fi ìmánì wáyé ẹ fi ìmánì wápò ẹ fi ìmánì wówó ẹ fi ìmánì wá ìmọ̀ ẹ fi wọ́kọ ẹ fi wá aya ẹ fi wá ọmọ ẹ fi wá ìmáàmù ẹ fi wá làdáni gbogbo ń tẹ́ bá wá ẹ wá á wà náà ni àmọ́ ẹ fi ìmánì wá. bàbá tó wá rí tán. alladhina amanu wa amilu salihat tuba lahum wa husnu maab. bọ́lá wọn bá wá jẹ́ ìmánì ojú nù nígbà tá a bá dé gbogbo àwọn kò tá a fẹ́ dé tán tá a dá bàbá tó bí wa mọ̀ nígbà kéwù tán tá a dá ẹ̀gbọ́n wa mọ̀ tá a pẹ́gbọ́n ọ̀jẹ̀gbọ́n mọ́ nígbà kéwù tán nígbà lówó tán nígbà délé ọlá nígbà di mínísítà nígbà di gọ́fúnà nígbà di president nígbà di ntàfẹ́dà tá a di ìmáàmù tá a di mágàjí tá a dọ́ba tá a tún wọlé wì fún àwọn tí atara wọn dìde níjọ́ náà ní ìmánì wa tó pé innal insana la yatgha an ra'ahu istaghna ìmánì ojúnù tó bá dé ìmánì ojúnù tá a ti ìmọ̀ bá dé ìyọ́ gbàgbé ẹni ọkọ̀ ní orí nígbà tó ti mọ̀ jù lọ àbórò pọ̀ mọ̀ jù lọ àbórò jù lọ. àwọn tí ọ̀wá títí ìmánì wọn ojúnù bàbá yìí jẹ́ kan bẹ́ẹ̀ wọ́n ní wọ́n kéwú ní ọlá òtí nígbà wọn ti ké lé tẹ́lẹ̀ wọ́n wá já mẹ́sì fún àfáà kan lọ́gbọ̀n ọdún ó lé ẹsẹ̀mi lè sẹ́fẹ́ sẹ́fẹ́ lè sẹ́fẹ́ pé ìjọ lèmi náà ó ṣe tèmi nísìn ìjọ lèmi náà ó ṣe tèmi à ń sàn bàbá yìí kú ni sáàsì wọn kú ni falsafatun shaytaniyya èyí tí kálukú ń lò lọ́wọ́lọ́wọ́ nísìnyí falsafatun togowaniyya nípa pé tí nákàlí ń bẹ lọ́wọ́ ẹ̀ tí kátàlí ń bẹ lọ́wọ́ ẹ̀ tí ó sì dálé bàbá rẹ̀ rú tí wọ́n sì ń sẹ̀ ẹ́ àmìlà sọ́lé àwọn ẹwọ yí ẹgbin tí wọ́n bàbá ìgbà wọ́n fọwọ́ gún wọn mú ìyálé ilé ìyàwó ilé ọmọ ilé wọn ò sì tó yẹ pé èmi ló ṣe bẹ́ẹ̀ sí máa yàgbẹ́ kó sì máa yà torí téèyàn fi yà ẹ̀ ń gbọ́ ń bẹ lọ́wọ́ wọn. orin tí wọ́n ń kọ́ ni wọ́n á ní káfíà wọ́n á ní diwan wọ́n á ní díwánù nínú díwánù wọ́n á ní kàsídà ní díwánù lẹ́yìn kàsídà wọ́n wá ní abiyat lẹ́yìn abiyat wọ́n wá ní ọ̀ríyà gbogbo àwọn nǹkan wọ̀nyí lórí nẹ́mẹ́tùnì lọ́lọ́run sọ alukurani kalẹ̀ sí so alukurani lódìdí ọ̀hún dà gẹ́gẹ́ bí díwánù súwárù rẹ̀ wọ́n dà gẹ́gẹ́ bí kàsídà ìyákàlá àyàtù rẹ̀ ó dà gẹ́gẹ́ bí àbúyàt ìyákàlá sọ̀rọ̀ wa di tẹ̀kítíù bẹ́ẹ̀ ni láti ní pé rọ̀wíyà rọ̀wíyà ni là ń pè ní rídìm líkìkì ọ̀tọ̀ rídìm ọ̀tọ̀ rídìm ni òun a máa jọra wọn lọ a sì máa parí bí orin tí. so bálùkùránì ti rí nígbà tí ànábì wá dé wọ́n wá kà á ṣe pé wọn kíní mi fẹ́ jọ tí wọn ìfẹ́ jọ wọn ni wọ́n ṣe ń pè é pé ṣáàyò ni pé ànábì akọrin ni ọlọ́run pé máyà ń bẹ̀jì làwù wà má àlùsàhù ṣẹ́yìnrà wà máyà ń bẹ̀jì làwù in huwa illa zikrun lil alamin wa qur'an illa zikrun wa qur'anun mubin pé kì í ṣakọrin kò jọ orin ó sì yàtọ̀ sórin èyí ló wá fàbí àṣẹ alukurani ọ̀wá jọ nǹkan kì í kò tó orin lárúbá kò ṣe é tẹ́ lóòótọ́ orin lárúbá ní ràwíyà alukurani náà níbo mi a ní tó jọ ràwíyà kò sì ṣe ràwíyà a lọ a ní uuna ní ó gbé lọ kẹlẹ̀. alukó àmọ́ bá wà ní. Al-khaliqu lillah. Ọlọ́run ló lè dá. Al-qadaru lillah. Ọlọ́run ló ní kádàrá. Al-qada'u lillah. àyànmọ́ tọ́lọ́run ní í ṣe. Ma wa baynahuma al-kullu lillah. gbogbo ohun tí ń bá nu sọ́mà àti ilẹ̀ tọ́lọ́run ni. Ọlọ́run ọba kọjá ẹni tá a pàdé nìkan.
ọlọ́run kọjá ẹni tá a dá bẹ́ẹ̀ sójú kan bá a dọ́gba dọ̀bọ̀ ọlọ́run síwájú ilé ọlọ́run lè gbẹ̀kùn lé yọ sí ìyàn. الحزن لله الله والسرور ìdùnnú لله ọlọ́run ló fi dùnnú والضحك ìbànújẹ́ لله ọlọ́run ló ní والبكاء في ọlọ́run ní الله dùn ìlú ọlọ́run ní báyìí lẹ́kún. كما وغيره èyí ò lé dédé máa rẹ́rìn bí ọba ìfọ́nà ń pa lẹ́rìn. kọ́rọ̀ ọ̀hún pé ìlú dédé ó sùsùn kó gbú ẹkún. bí ẹ̀ka ṣe fọ́nà máa fẹ́ kú báyìí. èyí ò lé sùsùn ká máa jó. ọlọ́run ló ní gbogbo ẹ̀ ìmọ̀nà wa látọ̀dọ̀ ọlọ́run ló ti wá báwa ti ń ṣe yìí kò dùn máwọn míì kò sí lè yé wọn tọ́rọ́ lọ́wọ́ ọ̀fẹ́ fi yé wọn ẹni tó mọ̀nà kò dá mọ̀nà lẹ́yìn ọlọ́run ọba ẹni tó jùnù kò jùnù lẹ́yìn ọlọ́run ọba èyí ni ó wá jẹ́ kẹ́ni tó bá mọ̀nà ọmọ pẹ́ dá kíkéwú tá a kéwú tó yé wa kò yẹ lómìn kíkírun tá à ń kírun tọrọ wá lọ́rùn kò rọrùn fẹ́ lómìn à ń rí jẹ à ń rí mu à ń rí ná à ń rí lò ọlọ́run ṣọ́ wa ọlọ́run kẹ́ wa ọlọ́run tún dáàbò bò wá lábẹ́ pàǹsí ìsìlámù àwọn tí ń ṣe kèfèrí kí ni wọ́n ń ṣe tá a ṣe àwọn tí ń ṣẹbọ kí ni wọ́n ń rí ṣe tá a ṣe àwọn tí wọ́n láwọn ọmọ ọlọ́run tó ń sọ̀tọ̀ ọlọ́run kí ni wọ́n ń ṣe láyé táwa yòókù náà ò ṣe. ká dúpẹ́ f'Olúwa ká yìn ẹ́ Olúwa ká kí ọ́ Olúwa ẹ́ Olúwa ìwọ ló ń ṣèkẹ́ ìwọ lọ́ba wa ká kí ẹ́ Olúwa. kálukú fi ọlọ́run lára أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ẹ jẹ́ kí gbogbo wa ká kọ́kọ́ kí ọlọ́run ká sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alladhi hadana li hadha ọlọ́run tó ní alẹ́ máa ṣe léyìí. wa ma kunna linahtadiya lawla an hadana Allah. àwa náà dọ́nà yìí mọ̀ owó ọlọ́run lọ́fọ̀nà mọ̀ wá. alhadiyu hadiyullah ìmọ̀nà ọlọ́run ní fi ní mọ̀ ọ́. wal khalqu khalqullah. gbogbo ẹ̀dá tọ́lọ́run ní í ṣe ọlọ́run lọ́dẹ̀dẹ̀ nìkan ọ̀dá rẹ̀. wal qada'u qada'ullah. kádàrá àyànmọ́ ìdájọ́ tọ́lọ́run ni ọlọ́run ní pé gbogbo ẹ̀dá bó ti wù ú. wal qadaru qadarullah. gbogbo ohun tá a pè ní kádàrá àtàdáyé bá àtàdáyé ṣe ọlọ́run ló ní gbogbo ẹ̀. wal khalqu khalqullah. gbogbo ohun tí jẹ́ ẹ̀dá yìí tí mí àtẹ̀yí tí omi ọlọ́run ló ṣẹ̀dá kó wá. al amru lillah. gbogbo àṣẹ pé báyìí ni kọ́ máa rí ọlọ́run ló ní bí ọba ní rí bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ló mọ̀. as-sama'u lillahi wal ardu lillah. bí sámà ti tó kó kankan òmu dání bílẹ̀ ẹlẹ́ ti fẹ̀ tó tí ò rí ọlọ́run ló ní òun ní í ṣe. wa ma baynahuma wa ma fihima lillah. n ti bẹnu sámà sókè lọ́hùn n ti bẹnu lẹ́lẹ̀ sísàlẹ̀ ẹlẹ̀ àti tọ́wọ̀ láàrin méjèèjì ọlọ́run ló ní. faqulu ma'i ijlalan lillah. ẹ dákun kálukú ọba mi wí ká fi gbọ́lọ́hún tóbi. wa shukru lillah. ẹ jẹ́ ká fi gbọ́lọ́hún yìí ká fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. wa thana'u ala Allah. gbogbo ń tá a fẹ́ wí ẹ jẹ́ àwí ká ìmọ̀ ọlọ́run lọ́kàn ká ìyìn lógo. Allah Allah Allah. Allah Allah Allah. Allah 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 Allah. Allah السماء لله والأرض لله وما فيهما وبينهما كل لله. ọlọ́run ló ní sánmà ọlọ́run ló ní lẹ́lẹ̀. ẹ máa bá wa wí ẹ máa bá wa wí Allah ni ẹ máa bá wa wí. kálukú ẹ máa bá wa wí. Allah Allah Allah.
الخالق لله ọlọ́run ló lè dá القدر لله ọlọ́run ló ní kádàrá القضاء لله àyànmọ́ tọ́lọ́run ní í ṣe ما وبينهما الكل لله gbogbo ohun tí ń bẹ́nu sọ́mà àti ilẹ̀ tọ́lọ́run ni ọlọ́run ọba kọjá ẹni tá a pàdé nìkan ọlọ́run kọjá ẹni tá a dábàá ẹ̀ sójú kan bá a dábàá dọ̀bọ̀ ọlọ́run síwájú ilé ọlọ́run lè gbẹ̀kùn lé yọ sí ìyàn. الحزن لله والسرور لله والضحك لله والبكاء في الله وما وغيره èyí ò lé dédé máa rẹ̀ rí bàbá ìfọ̀lọ̀ ń palẹ̀ rí. Ọlọ́run kò lè dédé òṣùṣù kó gbé ẹkún. Bí ẹ̀ka ṣe gbọ́dọ̀ máa fẹ́ kú báyìí. Èyí ò lé òṣùṣù ká máa jó. Ọlọ́run ló ní gbogbo ẹ̀. Ìmọ̀nà wa látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Báwa ti ń ṣe yìí kò dùn máwọn míì. Kò sí lè yé wọn tọrọ lọ́wọ́ ọ̀fẹ́ fi yé wọn. Ẹni tó mọ̀nà kò dá mọ̀nà lẹ́yìn Ọlọ́run ọba. Ẹni tó jùnù kò jùnù lẹ́yìn Ọlọ́run ọba. Èyí ni ọ̀wá jẹ́ kẹ́ni tó bá mọ̀nà ọmọ pẹ́ dá. Kíkéwú tá a kéwú tó yé wa kò yẹ lòmíì. Kíkírun tá à ń kírun tọrọ wá lọ́rùn kò rọrùn fẹ́ lòmíì. À ń rí jẹ, à ń rí mu, à ń rí ná, à ń rí lò. Ọlọ́run ṣọ́ wa, Ọlọ́run kẹ́ wa, Ọlọ́run tún dáàbò bò wá lábẹ́ pàǹsí ìsìlámù. Àwọn tí ń ṣe kèfèrí kí ni wọ́n ń ṣe tá a ṣe? Àwọn tí ń ṣẹbọ kí ni wọ́n ń rí ṣe tá a ṣe? Àwọn tí wọ́n láwọn ọmọ Ọlọ́run tó ń sọ̀tọ̀ Ọlọ́run kí ni wọ́n ń ṣe láyé táwa yòókù náà ò ṣe? Ká dúpẹ́ f'Olúwa, àyìn Olúwa, àkí Olúwa, àyìn Olúwa, ìwọ ló ń ṣèkẹ́ ìwọ lọ́ba wa, àkí Olúwa. Kálukú ó bí ọlọ́run lára Ọlọ́run ní ayú alìmọ̀rídù àná àfáà kan lọ sọ bí lisanil jalali. Ayú alìmọ̀rídù àná inna iradaka minna law aradnaka ja'alna kullama fi'ka yuridna. أيها المورد عنا Sufiyun Jalilu ló fa hàn Ọlọ́run sọ̀rọ̀ wípé ìwọ tó ló ṣe tàwọ̀ Ọlọ́run. إن إرادك منا Àìṣe tiwa tó ló ṣe tiwa ta ni ó kírun tó ló kí ta ni ó gbààwẹ̀ tó ló nira àwa láàfẹ́ ó kí tó láàfẹ́ kó gbẹ́ládà rẹ̀. لا ردناك جعلنا كل ما فيك يريدنا. Báyìí pé a fẹ́ wà àlìjẹ́nnà ni àbájẹ́ ọmọ kírun. Bàbá fẹ́ kọ́ jẹ́ ọmọ olóríire èèyàn ni àbá sì jẹ́ ọmọ huwo eríire. A máa fẹ́ ọ nínú àlìjẹ́nnà lójú ọmọ rò pé wọ́n láìkì ẹ̀sìn Ọlọ́run àwa la fẹ́ràn rẹ̀. Asọ́lọ́run fẹ́ràn àwa ló fi ní a máa kírun. الحمد لله. Ó fẹ́ràn àwa ló fi ní a máa gbààwẹ̀. Bàbá ti kírun àgbádùn. Bàbá jẹ gbèsè irun a máa pa jẹ gbèsè. Bàbá ti gba Ramadana ní bọ̀ yọrọ́njọ́ bá aláyé o. Ọdáyé o kò bá aláyé o kò ní gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbogbo wa tí Ọlọ́run ṣe báyìí fún àrífà àwọn akẹ́tọ́ wa sọ̀rọ̀ wa ní ahlul jannati. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Àlìjánà tá a rí tá a sì ti gbà pé ń bẹ ẹni tó lóhun ní ahlul jannati ó ti wà nínú àwọn yu'minuna bil ghaibi nù tí ń sìn yuqimuna tí ń sìn ṣe kí ni wọ́n tún yu'tuna zakata kọ́dà wa mimma razaqnahum walladhina yu'minuna bima àwọn ashabul jannati ahlul jannati nù wa ma unzila ńkọ́ kọ́dà wa bil akhirati náà. هم يوقنون أولئك وانقوا على هدى من ربهم وأولئك هم المفلحون. اللهم صل جاجر لا ياتي لهم آمين. سمول دي لانسي الحمد لله. أحسن جوي ويا ديني الله أكبر
ayé àdáwọ́kà pé ẹ kú ọdún jàmá wa o ọjọ́ bí Muhammad o ọlọ́run jẹ́ àṣẹ ikú pọ̀ láàyè àṣẹ ìṣẹ̀mí o. ẹ kú ọdún jàmá wa o ọjọ́ bí Muhammad o ọlọ́run jẹ́ ikú pọ̀ láàyè àṣẹ ìṣẹ̀mí o. ẹ kú ọdún jàmá wa ọjọ́ bí Muhammad o ọba jẹ́ àṣẹ ikú pọ̀ láàyè àṣẹ ìṣẹ̀mí o. ẹ kú ọdún jàmá wa ọjọ́ bí Muhammad o ọba jẹ́ àṣẹ ikú pọ̀ láàyè àṣẹ ìṣẹ̀mí o. ẹ sì sàmí. amina. ẹ mọ̀ pọ́dún tí ń bọ̀ kọ́ bàbá aṣọ Ibrahim mọ́nù wa náà ni ọjà àná ọ̀sẹ̀ kásẹ̀ ámì dáadáa. àmín. èèyàn tó jòkó tí ń dá oṣù mẹ́ta oṣù mẹ́fà táwọn màláíkà ọmọ àfi rẹ́rìn pé kọ̀mọ̀pọ́lá lòun ó kù ọkọ̀ dínú sì jẹ́ tí àkìfáànù hó وهو لا يدري wa kam min sahihin. مات من غير علة وكم من سقيم عاش حين من الدهر wa kam min fataa. يمسي ويصبح الأحياء وقد نسجت أكفانه وهو لا يدري àfi ká tọrọ ẹ̀mí gígùn. ولا عد ألفا ثم ألفين بعدها فلا بد من يوم تسير إلى القبر. ẹ̀rí bí àfa àwọn ará ìdù alájí wa Nurudeen bí ti ń dákọ̀ àwọn òkú àwọn arẹ́rìn àti bú ẹkún wọn láfa àsàlájì ó mú wọn péjú ẹ wá sí kàmáàlì wa abú ẹ̀rìn wọn sì ti lọ kì í ti pa ń lọ kí wọn láàárọ̀ pé ẹkú sí ànámọ́ wọn máa péjú ẹ sí wọn Ádámù wa abú ẹ̀rìn wọn máa péjú ẹ sí wa sásìlé wa sẹ́wù sàláàtì àti sẹ́wù Yahaya àsàn rẹ́rìn níbi dídìrín. أفمن هذا الحديث تضحكون وتعجبون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوه. أفمن هذا الحديث تعجبون. àǹkà sáà rẹ́rìn àǹkà sáà ṣe mọ̀ pé àfa yìí tiẹ̀ mú ohun gbogbo wọn. وتضحكون ولا تبكون. àwọn arẹ́rìn bí ẹni pé a tún ríru irú àwọn tó lọ wọn yìí tún ríru wọn mọ́. إذا ذهب الصدوق أتى الكذوب. báwọn olódodo bá lọ àwọn òpùrọ́ ní mọ́kúnlẹ̀ ó wà nù kọ̀sídà tá a fi kí bàbá sọ Ibrahim níjẹta. báwọn olódodo bá lọ tafa'ana al-khairu wasulaha udhallu àfọ̀nsódù lọ wíwẹ̀. تفانى الخير وصلها أضل وعز بظلهم أهل السفاه وبال آمرون بكل عرف فما عن منكر في الناس ناهين. àwọn tí ń pàṣẹ fọ́lọ́run àwọn tí ń tẹ̀lé àṣẹ Ọlọ́run al-amiruna bil ma'rufi àwọn ni wọ́n ń kàwọn wọn ò kọkú wọn ò kàrùn la yakhafuna ba'san wala rahakan wala yakhafuna lawmata la'imin. wọ́n yé fọpá àwọn kan ó bu àwọn kan ó gan àwọn kan jíṣẹ́ Ọlọ́run ni wọ́n sì jẹ́ títí wọ́n ìpàdé ikú. rijalun sadaqu ma ahadullaha alayhi wa minhum man qada nahbahu wa minhum man yantazir wa ma baddalu tabdila. rijalun sadaqu ma ahadullahi alayhi. àwọn dúró lérí àdéhùn Ọlọ́run pé àjíṣẹ́ Ọlọ́run yìí bàbá rówó ń bẹ̀ déédéé bá a sì rí mọ́ kò sí nǹkankan. bàbá rí kú ń bẹ̀ déédéé bá a sì yẹ kò sí nǹkankan. ní gbogbo wọn bá lọ tẹ̀léra wọn bẹ́ẹ̀. faminihum man qada nahbahu. faminihum man yantaziru àwa náà ká máa retí ni ìwọ̀nlẹ̀rín ọmọ a máa retí kó yàwó kó gòbe bí ẹ̀ bá ń retí báwọn àwa ṣe é ṣe kẹ́mi ogun àmọ́ kí ni ń jẹ́ kú àwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ọ̀kan min fata
يمسي ويصبح ليا. erémadé eré àgbà bọ́ọ̀lù tẹlifíṣàn òun ló kúndùn ọ̀ tiẹ̀ bọ́lọ́hún ṣe fàájì pẹ̀lú náfìlà tó fi jẹ́ ashabul jannati òdodo nígbà tá a pe alálùú jannati ọmọ dá ká máa jẹ́ bẹ́ẹ̀ náà ká sì jẹ́ bẹ́ẹ̀ jọ alkiyama o sáà ń ṣiṣẹ́. تزود من الدنيا فإنك لا تدري. báàgì jòkó pínlẹ̀ yìí dá wọ́n bí àwọn sáàsù wa sí Abubakar a kì í gbẹ kú kalẹ̀ bàbá ìmáàmù wa ilé agídí tí wọ́n máa gidi sójú ọ̀nà ọlọ́run a kì í pé ẹkú kalẹ̀ àfáà wa ìmáàmù wa Ọláyínká ajánẹ́sì bàbá wa Maraba a kì í olólùfẹ́ mi ni wọ́n púpọ̀ ìfẹ́ náà bọ́ àyà àfáà wa alásàlátù Alhaji wa Zakariya o àwọn náà olólùfẹ́ wa ni wọ́n ní àwọn bá wa débi tá ń lọ wọ́n wá tara àwọn bàbá wọ̀nyí kí gbogbo ẹ̀yin àfà mo ti bẹ́ẹ̀ kí bàbá wa Sẹ́ríkìn dírẹ́fà Alhaji wa ẹni ọ̀wọ̀ Alhaji wa Sọ́ọ̀lì àwọn náà ń fún bùkátà wa púpọ̀ àti bá wọn nǹkan wá dọ̀ wọn nítorí àwọn èèyàn wa kan tí wọ́n rán wa sí wọn wàláhì bàbá sì kàn wá léjọ́ náà agbe látòrí bàbá wa Sẹ́ríkìn dírẹ́fà òfìdí Sẹ́ríkìn sálámà bàbá wa Ayuba wọ́n fi dé kí àwọn Sẹ́ríkì àwọn Sàràkí lọ́dọ̀ ọba àwọn àfi kí bàbá wa ọba Ìlọrin náà fúnra ara wọn pé káwí lẹ́ẹ̀kan sí gígùn àtàláfíà àti yọ́nú ọlọ́run kọ́lọ́run bí àbùkátà wọn. Àmín. bàbá Ìmáàmù Fílàní bàbá Ìmáàmù Gàmbàrí bàbá Ìmáàmù Màlé bàbá Ìmáàmù Fílàní bàbá Ìmáàmù Màlé bàbá Ìmáàmù Gàmbàrí àti bàbá Jánásì gbogbo wọn balógun mẹ́rẹ̀ẹ̀rin akí wọn àwọn mágàjí akí wọn àwọn akí àwọn shuyukhuna fillah aba'una fillah fil qadiriyati wa tijaniyya akí gbogbo àwọn ikhwanuna salafiyun tí wọ́n di ọlọ́pàá àdínì tí wọ́n dẹ́rù bá kó wá tí kálukú fi mọ̀ wọn ara rẹ̀ tẹni tí ó sagídí àtẹni tí ó sòdodo àwọn náà kò sẹ́ tálọ́mọ àlìjẹ́nà láàrin gbogbo wa tá a dámọ̀ tá ń dọ́mọ náà mọ̀ láàrin wa tí a bá lọ́mọ náà dà ó yẹ kí yẹn kọ́kọ́ náà wọ́n pè mí lọ́mọ náà torí ìwà wa jọ bẹ́ẹ̀ káwa pé tó báànù ọlọ́run bá wa bá mi dé nìkan ló kù illa anta darakaniya rahmatullah nítorí àkókò rí májẹ̀mú ọlọ́run kó pé à ń sẹ́ ni àbá ń sìn ẹ̀ dáhùn lẹ́ẹ̀kan náà à ń sẹ́ ni òun ní sìn wá ọba tá à ń sẹ̀ tá a là ń sìn ọba tí ń sìn wá àwọn Mawa'ibur Rahman aktharu min matalibil insan orí tọ́lọ̀ ń ṣe fún wa pọ̀ ju tá à ń béèrè lọ́wọ́ ẹ̀ lọ àwọn akẹ́tù ṣe fún wa ó pọ̀ ju nǹkan táwa ṣẹ̀ṣẹ̀ ń béèrè lọ àgọ́ ni àti nígbà tó pé khuliqal insana da'ifa ọlọ́run ní adá ọmọ ènìyàn lọ́lẹ̀ alẹ́ lọ́pọlọ alẹ́ nílàákàyè èrò wa kúrú bẹ́ẹ̀ wọ́n bá ní kúrú ní jẹ̀mọ́ àwọn oore ọlọ́run tó ṣe fún wa ọ̀pọ̀ ju ń ta ṣẹ̀ṣẹ̀ ní kó ṣe tá à ń bẹ̀ ẹ́ lọ kí làwọn oore ọlọ́run náà ẹ̀mí àlàáfíà jíjẹ múmu níná lílò lílọ bíbọ̀ ìmọ̀ ọlọ́run ìmọ̀ sin ọlọ́run gbogbo àwọn oore wọ̀nyí ó ṣe látọ̀dọ̀ ara ẹ̀ wá tá a bẹ̀ ẹ́ kó tó ṣe àwọn nǹkan táfíà àwọn tàwáfíù àwọn nǹkan kan tí ò níláárí làwọn sunkún sí ọba tó ti ṣe ń tá àjẹ kó tó dá wa láti gbà tá àti ilé ṣiṣẹ́ ní ti ń tọ́jú wa àti ìmọ̀ nǹkan jú àti ìmọ̀ nǹkan fín àti ìmọ̀ gbẹ́rẹ́ sí láti inú ìyá láti rákòrò ní ti ń tọ́jú wa ẹnu bí 20 ọdún 30 ọdún tá a fi ní làákàyè díẹ̀ àwogójì ọdún nínú ìgbésí ayé wa láàárín ká tó tún dìgbà tá a ní ní làákàyè mọ́ tá a tún dógbó la fi rò pé agbọ́njọ ọlọ́run lọ làwọn ń béèrè nǹkan tí kò tó ń tó ti ṣe fún wa. adúgbò lọ́dọ̀ ọlọ́run náà tó ṣe wá mùsùlùmí. alhamdulillah. naam ahlul janna aya tó sọ̀rọ̀ àlìjẹ́nà ni ẹjẹ́ ake
tó wá pé iṣẹ́ wa ṣe déédéé ká múra sí i bí iṣẹ́ wa bá ti ṣe déédéé ká túnra mú. ẹ jẹ́ á lọ súrátù súrátù làhásírì lọ́wọ́ gbẹ̀yìn. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الخاسرون لا يستوي أصحاب النار وأصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. سبحان الله سبحان الله والحمد لله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله. الله أكبر الله أكبر. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه ومبلغ رضاه ومبلغ رضاه. اللهم صل وسلم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم وآل الله وآلهم وصحبه أهل الله. akí àwọn bàbá wa sẹ́wù sáálíù sẹ́ríkìn dírẹ́fà èyí tọ́lọ́ ní kí wọ́n máa jẹ́ ọwọ́ ọ̀tún bàbá nílọrin àmínú bàbá ni wọ́n náà ni bàbá fi ní máa wa mọ́tò fún mi bí èèyàn bá jẹ́ ní ìyẹn fọkàn tán kò ní gbé stẹ́rìn lé lọ́wọ́ wọ́n máa fi rí olúwa rẹ̀ sọ́gi wọ́n wá wa bàbá lánàá wọ́n tún wa bàbá lénìí ọlọ́run ní jẹ́ ṣíṣe bàbá. آمين. la ilaha illallah. اللهم آمين. ìta gbangba yín la wà yìí jẹ́ ti ń jíṣẹ́ ọlọ́run tí ò jẹ́ wọ́n máa ṣe nǹkan burúkú wájú gbérú àdánwò àwọn ọmọ òwò làwọn eléyìí tó fà àwọn ọmọ yìí kẹ́yìn ọlọ́run ní fi wọ́n pa yín lẹ́kún ọ̀wá nífẹ̀ẹ́ yín náà pa gbogbo wa lẹ́kún. آمين. olúwa ní gbogbo mùmínì òdodo tá a kù nínú ìsìláàmù lóde òní lọ́wọ́lọ́wọ́ ní sẹ́ńtúrì àwa náà lajòkó yìí táwọn yòókù wa tí ò sí ń bí àtẹnisí ìsìláàmù dáadáa àtẹni tí ò sí dáadáa. يا
ayyuhal ladhina amanu gbogbo àtàpẹ̀rẹ̀ anímọ́mì ní ọlọ́run ní ẹ gbọ́. ittaqullah. ẹ jẹ́ á bẹ̀rù ọlọ́run ọba ẹ jẹ́ á mọ ọlọ́run ká máa fọ́ ọlọ́run ní ẹ̀tọ́ rẹ̀ kí ni jẹ́ taqullah kí ni jẹ́ taqwa. wọ́n bí Sayyidina Umar ọwọ́ níbẹ̀ ni wọ́n ní at-taqwa ní ti ń jẹ́ ìpayà wọ́n ní al-hadaru wal-ihtirasu wọ́n náà ní ìṣọ́ra àti ìkóraṣó minal mu'dhiyati bí gbogbo tí bá panilá tó lè ba gìgísẹ̀ ẹni jẹ́ gẹ́gẹ́ bí ìṣó bí ẹ̀gún bí ìgò tó lè panilá wọ́n bá da ìgò àtẹ̀gún àtìṣó àtàkúfọ́gò wọ́n bá da ilẹ̀ tí wọ́n bá ní ọgbà bẹ̀ kọjá ó sì gbọ́dọ̀ mọ́ gbà bẹ̀ kọ̀ sọ́nà míì bó ṣe yanjú ara rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gìgísẹ̀ lè máa lélẹ̀ ni eré èékánná lọ́mọ elélẹ̀ ni ẹgbẹ́ ẹsẹ̀ ni tó fi kọjá tí òfin ní gún ọ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe dá gbogbo àwọn màhárì múlẹ̀ fún wa ọwọ́ ni a kọjá ẹ má jalè ẹ̀gún ni ẹ má ṣe ṣìnà èso ni ẹ má ṣe òfófó ìgò ni ẹ má ṣe jàmbá gbogbo nǹkan palára ni ọwọ́ ni a kọjá láàrin ẹ̀ bí Sayyidina Umar ti ṣe ju ẹnu bó ṣe yanjú ara rẹ tí òfin ní gún ọ lẹ́sẹ̀ tí òfin ní ba ẹsẹ̀ rẹ jẹ́ bẹ́ẹ̀ lọ yanjú ara rẹ níbi àwọn òfin Ọlọ́run ṣeéṣe àti mọ̀sí tọ́ ọba ìrọ́nà lọ ọbọ̀ sínú alladhina amanu. ya ayyuhal ladhina amanu ittaqullah wal tanzur nafsum ma qaddamat lighad. kálukú gbé fọ́tò fídíò ọ̀la kalẹ̀ àyà ìjọsí mẹ́ta asahabu nari ìjọ ni wọ́n asahabu lijannati ìjọ ni wọ́n asahabu làráfi wà ń bẹ láàrin wọn. àwọn ọmọ náà àwọn ni asahabu nari ájúwe ìwà wọn díẹ̀ tí ò ní gbàsùkò tí kálukú ó fi mọ kíláàsì wo lòun wà nù kíláàsì mẹ́tẹ̀ẹ̀ta kò sí ọkọ téèyàn ò lè sọ́ra rẹ̀ wọ́n àti abájá asahabu fìdídósídà ó bá wù ọ̀nà wọ́ ọwọ́ akuso huwa rẹ̀ àbó huwa ẹ̀. asahabu làráfi àwọn níjọ́ kẹtẹrẹfìn bayna al-jannati wan-nar tí ń bẹ láàrin àlìjẹ́nà sínú. àwọn ọmọ náà ìwà abú ni pátápátá àwọn ọmọ àlìjẹ́nà ìwà rẹ̀ ni pátápátá àmọ́ àwọn asahabu làráfi ìwà rẹ̀ díẹ̀ ìwà abú díẹ̀ ni. kálukú fi wá ọmọ ibi tó ń bá wà àti ibi tí ó bá múra sí àbí tó bá bá ṣe dé àbí ó bá kù. ọlọ́run ní. walitanzur nafsum ma qaddamat lighad. kálukú ó wo iṣẹ́ tó ń ṣe kalẹ̀ dọ́là ṣé bá ń ti ń ṣe yìí náà ni àbá túnṣe ṣérùn wá ń pé ká tó sọ pé adọ́mọ àlìjẹ́nnà sáà jẹ́ ọlọ́run ní gbèsè láìsan sáà jẹ bàbá wa ní gbèsè láìsan sáà máa búya wa sáà máa ṣàìmoore sí bàbá wa àti ìyá wa torí ẹni tí wọ́n bá wọ àlìjẹ́nnà yóò tọ́jú bàbá ẹ̀ yóò tọ́jú ìyá ẹ̀ yóò máa ṣètò ọlọ́run a lè ṣe tán àmìyàn ọmọ kó ń gbìyànjú. ẹni tó bá fẹ́ jọmọ àlìjẹ́nnà kò ní dàlúrú kò ní dayérú tọ́lọ́run fẹ́ ká tún ayé ṣe ọlọ́run kan fẹ́ ká ṣe kó bó ti tọ́ bó ti yẹ láàrin ẹbí láàrin ará láàrin ọkọ láàrin aya láàrin ọmọ láàrin ọ̀rẹ́ àwọn pàlàpàlà nù tá a kọjá ń bẹ àwọn ìjẹ̀gbọ́n àti ìjẹ̀gbọ́n tọ́lọ́run dá lẹ̀ fún wa nù ọ̀dà ìjẹ̀gbọ́n àti ìjẹ̀gbọ́n lẹ̀ ọwọ́ ni a máa yanjú ara wa ọmọ ọmọ ni o ó sì fi àwọn ẹ̀mí kan sí wa láà nature kan tí ò ní jẹ́ ó tètè ṣe é ṣe fún yàn ó tún wá yan ṣètánì tí mọ̀jì wọn lọ ó sì fún ṣètánì ní irinṣẹ́ kò ṣàbòsí o ó fẹ́ dọ̀rẹ́ rẹ̀ àtọ̀tá rẹ̀ mọ́ ni nígbà tó yẹ pé báwọn náà ni kí ọlọ́run náà wá ń ṣe báwọn sí ó dá wa ẹ̀tún wa ló fà àwọn irinṣẹ́ kan sí wa la àwọn gbọ̀ngbọ̀n tí ó máa tì wá lọ bí tí ò dáa tọ̀bí àní nature ni ó sì tún wá fi eléyìí ibú kan tì wá pé má jẹ́ wọn lọ nígbà tó ń pẹ̀lú ọlọ́run dágbére ìjà fúnra wọn ọlọ́run ní mo kọ́ ó lóun fara mọ́ àmọ́ fún mi ní irinṣẹ́ tí ní fi kó bá gbogbo ọmọ ádámọ̀
ẹ bá lọ Suratu Tawba Suratu Al-A'raf ẹ gbúrò ń bẹ̀ ọlọ́run ní máa mú wọn lọ́tún máa mú wọn lósì máa mú wọn wájú máa mú wọn lẹ́yìn wastafziz man istata'ta minhum bi khaylika wa rajlika wa sharikhum fil amwali wal awlad wa'idhum wa ma ya'iduhum shaytanu illa ghurura. kéèyàn tó dọmọ àlìjẹ́nà yóò múra ó tiẹ̀ tó kéèyàn ṣiṣẹ́ àlìjẹ́nà tán kọ́ àjọlú ẹ̀ lójú kọ́ lọ́wọ́ olóhùn ọ̀gbá ìbá má jẹ́ bí ọlọ́run a máa ṣépè lé àwọn kírun fọwọ́ ìlú àwọn tí ò kí mẹ́lẹ̀ fà ó tún wá ṣépè fáwọn tí ń kì àwọn àwọn onírí alladhina hum àwọn tí è kírun dédé irun oṣù márùn-ún bẹ lọ́rùn rẹ̀ ọlọ́run ní kò ní dáa fún walladhina hum àtẹni ó kí tán tí wọ́n sọ fáwọn èèyàn pé àádọ́ta aráka mọ èèyàn kí lè tó mọ́ tá ń bí ọ́ orí tọ́lọ̀ ń ṣe fún ọ só lè sọ fáwọn èèyàn tó wọ́n ń sọ tó ṣe fún ọlọ́run ọ̀n kàràn sọ ọlọ́run nù kíyàn tó wà lìjẹ́nà yóò múra. tilka darul akhirati naj'aluha lilladhina la yuriduna 'uluwwan fil ardi wala fasada wal 'aqibatu lil muttaqin. bàbá lè bẹ̀rù ọlọ́run ilé tá a fọkàn sí pé àwa ni ará àlìjẹ́nà wọn á sì rí bẹ́ẹ̀ wọ̀ pẹ̀lú ògo ọlọ́run. ọlọ́run ní. walitanzur nafsun ma qaddamat lighadin wattaqullah. ìsìláàmù yìí ọ̀nà méjì ni ó lè jìká méjì àbí kó ní ìpín méjì ìpín kan haqqullah ala al-ibad àwọn ẹ̀tọ́ tá a ṣe fọ́lọ́run ìpín kejì haqqul ibad ala al-ibad ẹ̀tọ́ tá a ṣe fún àwọn ẹ̀dá ọlọ́run bá a bá láṣẹ tọ́lọ́run tá a bá ṣe tàwọn ẹ̀dá ọlọ́run kò tí ì pé a fẹ̀sìn kún wà a wàá fi ìwà náà kún ẹ̀sìn ẹni tí ń kírun tí ń gbààwẹ̀ tí ń yọ zaka tí ń lọ hajj tí wọ́n ń ṣàbòsí fáwọn èèyàn tó gbowó wọn ti san nítorí wọn ọ̀fẹ́ kan ṣe fóun tí ń ṣe fẹ́lòmíì ntí ò ní gbà kan ṣe fún tínú rẹ̀ ò ní dùn tí wọ́n ń ṣe fẹ́lòmíì láìda àmọ́ kọ̀ wọ́n mọ́sálásí àwọn sahabatul kiram wọ́n lọ bó ń ṣe ọlọ́múnjọ kan ẹ̀ sì yorùbá nábì mọ́ sallallahu alayhi wa sallam. wọ́n ní onaka mura'atu fulana tó bónú fulana bintu fulana obìnrin kan máa ń bẹ́ẹ̀ ni lágbájá ọmọ lágbájá ní jẹ́ tusalli wa tasum ó lè kírun pọ̀ ó lè gbààwẹ̀ púpọ̀ àmọ́ àwọn èèyàn sọ̀rọ̀ rẹ̀ dáadáa ìyá náà ọkùndùn àdínì púpọ̀ ìyá alásàlátù ni a máa borí àmọ́ kò bò wá Ànábì ní wa hiya fin nar iná ní ọwọ́ wọ́n ní máa kírun púpọ̀ nígbà tí wọ́n kírun ti ń ba ara ayé nú jẹ́ tí ń bẹ̀ dánú jẹ́ bá a bá bí àwọn ẹ̀dá pé ara abo ni àwọn náà sọ pé èèyàn bú ni. àṣé àwọn af'alullahi min afwahin nasi àmọ́ ṣẹlẹ̀. bàbá jọmọ àlìjẹ́nà ká kíyèsí táwọn èèyàn ń sọ sí wa ládùúgbò. wàláhì ìyá mi àtàntí mi àti bọ̀dá mi àtàbúrò mi tí wọ́n bá ti ń sọ fún ọ pé eléyìí ibú ni ọ àfi kó múra lòfin ní ṣe ibú gbẹ̀yìn o kọ́lá bí wọ́n máa ń kúrò ẹ̀ mọ́ ó múra gidigidi ní òfin ní dòdòdó tí máa ń di gbólóhùn méjì mẹ́ta táwọn èèyàn bá ti ń tẹnu mọ́ pé ọmọ náà ni èèyàn bú níbẹ̀ tí ń rí ọ̀tọ̀ ọlọ́run níbẹ̀ tí ń rí kọ́ wá pé ọ̀tọ̀ ọlọ́run ni ọ́ lóòótọ́ àìwí yọkàn sẹ́lẹ̀ kan náà ni. àwọn sàábẹ́ tún ní hunaka mura'atun fulanatu bintu fulana ìyá kan tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ni òun tiẹ̀ tatasaddaqu bi amwaliha a máa fáwọn èèyàn lówó a máa fún wọn lóúnjẹ a máa bò wọn láṣìírí a máa dáṣọ fún wọn a máa tọ́lé ọkọ rẹ̀ ṣe a máa tọ́jú ìyá rẹ̀ tọ́jú bàbá rẹ̀ àmọ́ kò lè kírun tó nǹkan ọ̀lẹ níbi àdínì Ànábì ní tadkhulul janna yóò wọ àlìjánná. bọ́ bá lẹ́ńbi àdínì tí wọ́n ń tún ayé ṣe àwọn àdúrà àwọn èèyàn ó gbé wọ àlìjánná eléyìí sọ fún ọ pé ọlọ́run ó yọ́nú sí ọ tọ̀hún sọ pé ọlọ́run ó gbàdúrà rẹ eléyìí pé ọlọ́run bá ń kẹ́ ọ ọlọ́run ó gbàdúrà rẹ ọlọ́run ó ṣe rere fún ọ nígbà tó o ti ṣaburú sí wọn ọ̀ ń lọ àlìjẹ́nnà ntọ́lọ́run ó ṣe ni wọ́n ń wí fún ọ.
gbẹ̀yìn tí ọba níwà nù wa kọ́mọ́ ti fọkàn sálì jẹ́ náà gbogbo ẹni tó níwà tí ò tí ì lẹ́sìn ọmọ ti fọkàn sálì jẹ́ náà àmọ́ gbogbo ọlọ́run sọ wà lọ́mọ àlìjẹ́ náà. Amina. la ilaha illallah. Allahumma amin. Olúwa ní. Inna Allaha khabiran bima ta'malun. ká bẹ̀rù ọjọ́ tọ́lọ́run ó gbé fídíò ń tà sí láyé hàn wá. Olúwa ní la uqsimu bi yawmil qiyamah wa la uqsimu bin nafsil lawwamati. أيحسب الإنسان أن لن نجمع عظامه ألا قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة يوم أبي يوم القيامة فإذا برق البصر خسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وآخر بل الإنسان على نفسه بصيرا ولو ألقى معاذيرا kéèyàn rántí ijọ́ tí wọ́n ṣe fídíò ìwà rẹ̀ fún èèyàn ní fẹ́ fojú hàn kò ní fẹ́ wọṣẹ́ rẹ̀ mọ́jọ́ náà pé ẹ dákun ẹ má jẹ́ ń rí torí pé ńgbà tó ń ba tẹnìkan jẹ́ ọ wà nù fídíò ọlọ́run àpẹẹrẹ fídíò àlìkìyàmà ní fídíò táyé yìí ẹni tí bá máa jíwó láwùjọ kò mọ̀ pé fídíò gbé òun ó ṣẹlẹ̀ lóde kanjọ́ kan wọ́n ń ṣe ìyàwó ni àṣé bí wọ́n ti ń ṣe òun fídíò ń gbé gbogbo nǹkan òun wà ń yọ owó lápò wọn ń yọ ansẹ̀tì lápò wọn fídíò sì gbé àwọn náà mọ̀ pé fídíò gbé òun fídíò náà mọ̀ pé òun gbé àpẹẹrẹ àlìkíyàmà ní faltanzur nafsun ma qaddamat ligadin fattaqullah gbogbo ń tà máa ń ṣe wọ́n rí wa wọn ò rí wa ká mọ̀ pé fídíò ọlọ́run ń gbé wa kulla insani alzamna fídíò bá gbé nígbà tí fídíò gbé àwọn èèyàn mójú kúò owó tí wọ́n tún ń bùn ìyàwó tí wọ́n ń ná ìyàwó ọ̀rẹ́ ìyàwó ọ̀pálámù àwọn owó kan bẹ̀ fídíò gbé gbogbo ẹ̀ nígbà wọn á pè ẹ dákun àwọn ansẹ̀tì kan ó kò jẹ́wọ́ ó rí àdáwò ansẹ̀tì tó wá tún ni ẹni tó ní kò ní mi ní ansẹ̀tì ń gan ọ̀gbádùn mọ́ tẹ́lẹ̀ àmọ́ yáàyì ní lójú adití ni kò gbọ́rọ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ bí wọ́n bá ń pè yẹn kì í wọlé bí wọ́n náà bá tó ń pè yẹn ayaya tó ni ìgbọ́kúgbọ̀ ni wọ́n máa gbọ́ lọ́hùn pé ṣé wọ́n náà ló ti ń sọ̀rọ̀ sí ẹ̀ pé àwọn ansẹ̀tì kan bẹ́ẹ̀ rí wọ́n bá dàrú wọ́n máa ń sọ wọ́n à ní ṣe ta ni à ń sọ̀rọ̀ yìí àmọ́ ti gbé ogbé náà àsọ̀rọ̀ ń fẹ́ túnà sí ọ̀fẹ́ dojú tì ní àpẹẹrẹ alikiyama ni o egbe wa regbe wọ́n ṣe ìyàwó tán ìyàwó wa ń bi ọ̀rẹ́ rẹ̀ pé wọ́n náwó fún àjùbá yìí lọ ní wàhálà tó ń bá ń bẹ̀ náà nù nǹkan méjì àyàn méjì lọ́lọ́run túnà sí nínú fídíò náà ansẹ̀ tí ọwọ́ àìníṣẹ́ tó bá ní íńtánẹ́ẹ̀tì lórí tó sì ní Skype tó sì ní webcam tí yẹn bá ti tàn nísìnyí torí ẹ̀ ń bẹ lápò tèmi ẹ bá ta Amẹ́ríkà nísìnyí ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú ntọ́ tóun náà bá nílò ẹ̀ àjọ máa sọ̀rọ̀ bálùkì àmọ́ ti rí nu àpẹẹrẹ ayé nu gbogbo ẹ̀ lọ́ọ́ fi hàn wá tọ̀kílẹ̀ ń ṣe lamẹ́ríkà wọ́n ní alẹ́ làwọn wà nísìnyí kódà nǹkan bíi aago ẹnìkan pè mí láàárọ̀ yìí ẹlẹ́hàá mi kan ti mẹ́ ń bẹ̀ ẹlẹ́hàá mi ni o àti nǹkan bíi àwẹ̀ kejì kẹta tí ń bọ̀ yìí ní baba sẹ́kìn dírẹ́fà ní kaso yìí ní òun náà nǹkan ọmọ ń kéwú lọ́hùn yín wá ń sọ fún mi ní àwa wà láago mẹ́jọ àárọ̀ yìí ń sọ pé aago kan òru làwọn wà yìí mo ní tó àpẹẹrẹ alikiyama ni ọmọ àlìjẹ́ náà máa pe ọmọ náà yí pé dákun
ṣé àdéhùn tọ́lọ̀ ń ṣe fáwa làwa rí àwa ń gbádùn ní àyín ẹ̀yin ń kọ́ bó lẹ́wà ń bẹ̀ wọn. fàhálì wajadtum ma wa'ada rabbukum haqqan. àwọn ẹgbà fẹ́rẹ́ tọ́lọ̀ ló wọn máa nà yín ṣé bẹ́ẹ̀ náà lórí. qalu na'am. àwọn ọmọ náà ní káì àwọn gbádùn ìyá náà ìyá yìí pọ̀ àwọn náà máa sọ ọlọ́run máa gbọ́ ẹ máa gbọ́. fa'azzana mu'azzinun bainahum. àwọn MC ṣe àwọn pé ńgbà táwọn máa lọ lé fíìmù ní ẹ̀ǹkùlé ọbànjọ́ ọ̀hún bí yẹn bá ń gbádùn fíìmù lọ wọ́n bá tún fa kọ́tìnì wọ́n wà ní kódédàjì ìntàfà bá ń wo ìyá jẹ́ rí náà bàbá sójúde balógun àǹbàrí látàkálà mílẹ̀ bàbá kìkìsù tá kéwú wọ́n wá gbé ìyá jẹ́ rí náà sí tá a bá ti ń gbádùn ẹ lọ́wọ́ kí ni kọ́tìnì àdánwò kan bẹ tẹ́ máa ń fà báyìí wọ́n bá tún fa gẹ̀rẹ̀rẹ̀ wọ́n àdánà mú àzínù àwọn màláíkà wọ́n wá tún fa kọ́tìnì dì. bainahum la'natullahi 'ala zalimin. a gbọ́ pé màláíkà wà pé kò ní dáa fẹ́ yà lábòsí tẹ̀m̀bẹ̀lẹ̀ náà ẹsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ yà ni ẹ máa gbọ́ tọ́ ọmọ náà tún wá wí. alladhina yasudduna an sabilillahi wa yabghunaha 'iwaja. àwọn wo la ṣe àbùlà aráàfì kọ̀ wọ náà kọ̀ wà àlìjánnà àwọn àṣẹ àbùnà rínú àwọn tó pé yasudduna an sabilillah bá a ti jòkó lónìí wọn jòkó wọn fẹ́ kó jọ ọ̀rọ̀ kó tú wa ká ẹ̀sìn kí ni wọ́n làwọn ń ṣe ẹ̀ ní rí mọ́sálásí nìkan záwí àwọn ò ní tò ilé kéwù wọn dàrú àsàlátù ò ní dọ́gba yasudduna àti tí wọ́n sì fi tún kankan bẹ lọ́wọ́ wọn. wa yabghunaha 'iwaja. wọ́n sì ń fẹ́ fi búlọ́ọ̀kù dítọ́ lọ́wọ́ ọ̀fẹ́ jẹ́ àrítọ́ lọ́hún ṣe. hum bil akhirati kafirun. àwọn ọmọ náà ń jọ kíámà wàláì bó ti wọ́ gbàwẹ̀ tó yọ wọ iná àwọn ní ọmọ bẹ́ẹ̀ tá a máa fi wọ́n náà pé ìyá yìí pọ̀. wa baynahuma hijabun. wọ́n bá tún dí gàgá láàrin wọn. wa 'alal a'rabi rijalun. kéèsì ọmọ àlìjánnà ni kéèsì ọmọ náà lẹ́gbọ̀n wa 'alal a'rafi rijalun láàrin àlìjánnà síná àwọn kan tó wá wà tí kíláàsì tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ya'rifuna kullan bisimahum. wọ́n wá ní àwọn máàkì tá a fi dá wọn mọ̀ kálukú ọmọ mọ́ra wọn pé Àyìndénu Àrẹ̀múnú. ونادوا أصحاب الجنة أن سلام عليكم. àwa tá a wà lálìjánnà bá a ti bí àwọn ọmọ náà lẹ́ẹ̀kan yí pé kílẹ̀ rí mbẹ́hùn á tún wá bí àwọn làráfì tí ọ̀wọ́ náà tí wà àlìjánnà tẹ́ pé bí wọ́n bá fara gba náà díẹ̀ wọ́n fara gba àlìjánnà díẹ̀ á wà bí wọ́n lè rè pé tọ̀ kí ni kéèsì tí kí ni ń ṣẹlẹ̀ ẹ fún wa lábàárì kí ni ń tapùn níbẹ̀ wọ́n tapùn kí ni ń tapùn níbẹ̀ o. Assalamun alaykum. ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ o ẹ pẹ̀lẹ́ o. Lam yadkhuluha wa hum yatma'un. àwọn ọmọ làráfì ọmọ akpé salamu aleykum ẹ̀yọ́ ọmọ àlìjẹ́nà ẹ̀ ń gbádùn mi tẹ́ wa ń. yatma'una àwọn náà fọkàn sí pé àwọn wọ̀ bẹ̀ àmọ́ la yadkhuluna. wọn ní rí bẹ́ẹ̀ wọ̀ ọlọ́mọ sì wá làráfì. Amina. وإذا صرفت أبصارهم تلقاء أصحاب. dààmú ní mọ́sálásí bẹ́ẹ̀ lọ jẹ́ olúwawo lọ́hùn àwọn àṣàbù làráfì nù látara bẹ́ẹ̀ àwọn àṣàbù lìjànẹ́tì ẹ̀ dáhùn ẹ̀yin àlù lìjànẹ́tì ẹ̀ dáhùn àdúrà tèmi ọ̀sọ́ ṣe fún yín ni pé ọlọ́run sàwọlá níbi lọ́dọ̀ ọlọ́run jẹ́ kẹ́ gúnlẹ̀ dáadáa. Àmín. ọlá àwọn bàbá wa ẹni ọlọ́run nílùú Ìlọrin. Allahumma àmín. bẹ́ẹ̀ ti gbé iye ọlọ́run jẹ́ gbé dọjọ́ alẹ́ bẹ́ẹ̀. Àmín. àwọn ẹgbẹ́ kan bẹ Nàìjíríà bíi Ansarudeen náà ni Ansarudeen ni wọ́n ṣe 100 years wọ́n ni wọ́n ṣe ń jò ní tí wọ́n dẹ́gbẹ́ náà lẹ̀ wọ́n kọ́ mọ́sálásí wọ́n kọ́ lè kéwú wọ́n kọ́ hospital wọ́n sì kọ́ school. wọ́n ti tún wá ní jáàmì àti ní yunifásitì lọ́wọ́ báyìí ọjọ́ kan náà wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ yìí o ọba tó ṣe bẹ́ẹ̀ fún ọba ṣe bẹ́ẹ̀ fẹ́ yìí náà. Àmín. nílùú Àjàṣe Kútọ́nù àwọn ẹgbẹ́ kan bẹ wọ́n jẹ́ majority láti Sàmárì wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo wọ́n sì fẹ́ wọ 100 years
wọ́n ṣẹgbẹ́ náà àwọn mẹ́wàá ni bóyá kú bí mẹ́ta mẹ́rin nínú wọn nísìn àwọn ọmọ wọn náà tún wá gbà dáadáa ni wọ́n máa ń ṣe gbogbo ọ̀rọ̀ àdínì ni wọ́n máa dá sí ọlọ́mọsá ṣe tí náà bẹ́ẹ̀. آمين ọlọ́run wá ṣe ní sọ́bàtù ìsìfákìhùn wọ̀káyéré wánà ilé ìsọ́bàtù ìsìfákìhùn wọ̀káyéré wánà ilé sàmátì bí kọ́bù lè làákì mi ní káyéré kọ́ ilé àkọ́rọ́ bí àyàtì ńláwó wọ́dàlá ilé bí àṣubú tálíkò wọ́lfàríkù mú bá Allahumma ya Rabbi salli ala Muhammad sayyidi saadati nabiyyi Muhammad. àwọn sàábì ànábì ní àfáà ní àlílá yàwújá ròyìn ó ní ìsọ́bàtù ìsìfákí ẹgbẹ́ aláàánú ni wọ́n wàkáìrè wàná ilé ẹgbẹ́ rere ni wọ́n èyí ṣẹgbẹ́ ríbú wọ́n èyí ṣẹgbẹ́ dọ́kọdọ́kọ wọ́n èyí ṣẹgbẹ́ yàlẹ̀yàlẹ̀ sàmátì wọ́n dẹni gíga bíkọ́ buhulil haki nítorí pé wọ́n gba òdodo ọlọ́run tà nẹ́bì gbọ́ min kàìrí kọ́ ilé wọ́n gbọ́rọ̀ sí ànábì lẹ́nu sàmátì bíkọ́ buhulil haki min kàìrí kọ́ ilé torí kíni akọ́rọ́tì bí aya ti ń dà o wọ́dàlá ilé bí àṣubú tọ́líkù wọ́lfàrí kò mú bá ta o. wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run nílẹ̀ ẹ dákun ẹ gbọ́ sáwọn àfáàyín lẹ́nu báwọn sábẹ́ ṣe gbọ́ sáwọn nábì lẹ́nu ní táwọn àfáàyín bá pé ẹ ṣe àwọn àfáà náà bẹ̀rù ọlọ́run wọn ní kọyín kọkúkọ nítorí yín tí bàbá wa sí Abubakar fi gbà fún yín báyìí tí bàbá wa sẹ́ríkì dráìfà fi jáde tí bàbá wa ìmáàmù Agidi tí wọ́n jáde wá tí gbogbo àwọn àgbàlagbà fi jáde báyìí ẹ má yí padà sáyidá ọlọ́run ní yí padà sáyidá. آمين Allahumma inna nas'aluka mujibati rahmatika wa khaza'in maghfiratika آمين wal ghanima min kulli wa shifaa min kulli maradin ọlọ́run gbà wá kó wá sàn bí gbogbo àìsàn má jẹ́ àṣà wa qada al hawaish ọlọ́run bí àbùkátà wọ ọlọ́run wa nail al murad ọlọ́run járí ń tá a fẹ́ wal qabula war rida minka ya rabbal ọlọ́run alamin. gbàdúrà wa kó yọ́nú sí wa Allahumma inna nas'aluka ọlọ́run àbẹ̀ ọ́ ma sa'alaka bihi al anbiya wal mursalun táwọn ànábì ọlọ́run bí ọtọ́ gbà fa ajabta. òṣìṣẹ́ tó sì dá wọn lóhùn نسألك اللهم بكتابك الكريم ọlọ́run afàlùkùránì bí ọ fẹ́ الذي أنزلت على نبيك tó sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad وبمعجزاتك الكرام gbogbo àwọn ṣẹ́ ìyanu tí wọ́n ọlọ́run ṣe وآياتك العظيمة àtàwọn àyàwó ọlọ́run tó الذي شرفت بها أنبياءك الكرام èyí tó fi ṣàfáwọn ànábì ọlọ́run أن تبارك في هذه الجمعية wọ́n والجماعة ọlọ́run fàlùbáríkà sí ẹgbẹ́ alùlù jẹ́nà àtàwọn olóyè ètò وأن تحقق أهدافهم ọlọ́run èrò wọn ọlọ́run bá wọn mú un ṣe في نصر الدعوة الإسلامية láti fún dáwọ́ ìsìláàmù ká وإرشاد المسلمين ọlọ́run wọn fẹ́ mọ fáwọn èèyàn mọ̀nà ọlọ́run gbà bẹ́ẹ̀ تصحيح عقائدهم الإسلامية الدينية الربانية gbogbo ń tẹ́jú alùlù jẹ́nà fi sọ́kàn láti ṣe nírí ọlọ́run jẹ́ ó ṣe é ṣe وأن تناولهم مراداتهم ọlọ́run bùkátà tiwọn náà ọlọ́run jẹ́ ó ṣe é ṣe fún wọn وأن تؤمنهم من كل خوف ọlọ́run gbogbo tí ń bà wọn lẹ́rù ọlọ́run làwọn ń bẹ̀ وتهديهم وإيانا إلى طريق ọwọ́ المستقيم. àfi wọn mọ̀nà kọ fà wọn náà mọ̀nà mẹ́jẹ̀ àṣìṣe ọlọ́run àwọn àfáà tí ń darí wọn bá fi wọn lọ́kàn balẹ̀ àmín jẹ́ kí ìjọ yóò sọ yín ló kọrin láyé àti lọ́run kíjọ yóò sọ yín ló kọ́ re ọlá nàbẹ̀wá Muhammad ọlá nẹ́bí Muhammad afáwa àgbà àfàgbà afáwa Bakar Abubakar ìmáàmù wa gidi Imam wa gidi bàbá wa sẹ́ríkì baba wa sẹ́ríkì gbogbo àwọn dírẹ́bà àfáà níkàlẹ̀ àti gbogbo àwọn afáǹkalẹ̀ àti ìmáàmù wa alájí wa adúlágbà àti àwọn alájọ àdúrà gbà gbogbo wa ta wà ní àyín gbogbo àtàmẹ́yìn àyín àti MC wa tẹnu wọn dùn púpọ̀ àti ní MC tẹnu wọn dùn púpọ̀ gbogbo nǹkan lọ́lọ́ ni ó dùn lára wọn gbogbo nǹkan lọ́lọ́ ni ó dùn lára wọn. ọ̀dọ̀ kan mi sọ pé ìyàwó wọn ń gbádùn wọn wọ́n ní kódà tọ̀hún náà tó dùn ìyàwó wọn sì ń gbádùn wọn. iná tẹ ìdá kàkọ́ kárí gbogbo wa iná àti iná kankan lọ́n jẹ́ kárí gbogbo wa. aláwọ̀ fáwọn àfáà alákàlámbì àti gbogbo àwọn àfáà kúlù Allah fún àká alábà Adam àti Sheikh Adam iná àti iná fún wa iná àti iná fún wa. kúlù aláwọ̀ fáwọn kúlù Allah fáwọn. fatiha fún mudirul markaz fatiha fún mudirul markaz. bismillahir rahmanir rahim iná àti iná أعطيناك الكوثر فصل ربك وانهار إن شانئك والأبتر الله يلد ولم يولد ولم يكن له كفوا الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.